gbogbo ẹ̀yin ọmọ oko nírèsé ẹ̀ ń bẹ nílé ní abẹ́ òde gbogbo ẹ̀yin tí ń bẹ lókè òde o gbogbo ẹ̀yin tí ń bẹ lẹ́yìn òde òkè nírèsé ẹja súré délé bàbá tó bí yín lọ́mọ oko tẹ́mi ń lẹ̀wọ̀n ò bá torí ẹ̀ níwá o Àjíṣọlá mo pohùn tí mo báwọ́ jù torí ẹ̀ nílò oko ọmọ afẹ́ bí ọ̀rọ̀ yọ oko nírèsé o ẹ ò rẹ̀yẹ̀ lérèsé n ló fọsẹ̀ sílẹ̀ ló dá apá sí ẹ̀yẹ lérèsé mo bóun ló kò sùn lẹ́sẹ̀ tó dá apá sí oko nírèsé o ọ̀dàjà ń dájọ́ ọjọ́ àdájà nígbà ajá ọ̀dàjà ń dájọ́ ọjọ́ àdájà nírèsé ẹlẹ́rìí ikú ẹ̀rín sọpọ̀jà bàbá òun ni àgbàjà ń kọ́ ó sọpọ̀jà bàbá òun ni èsè ń kọ́ o èsè sọpọ̀jà bàbá òun ni ọjà òun wá di níná nírèsé mo pé ọjà òun di nílò lágbàjà alágbẹ̀dẹ ń gbùdù o Àjíṣọlá dákun o tẹ́mi ń lẹ̀wọ̀n ò bá tó rẹ̀ níwá ẹ̀rí lọ́jọ́ kìíní ọjọ́ yìí jẹ́ mo pé o wọn mọ́lẹ̀ onírèsé ẹlẹ́rìn náà bá mú gbáwájú ọba lọ ọba pé kí lójú o wọ́n lójú sọba ó sì dàgbà dọba ọba pé filẹ̀ ẹjọ́ mọ́ ọ lọ ebi ní pọmọ ọlọ́mọ ó dọ́là èkejì ẹ̀wẹ̀wẹ̀ ó dọ́là èkejì ẹ̀wẹ̀wẹ̀ ó lè tún jà nírèsé ẹlẹ́rìn o ọba mú wọn mú gbáwájú ọba lọ ọba pé kí lójú o àná ọdọba lòun wípé ojúṣu ọba ó sì tún jàgbá àdó ọba ní ọba dáhùn lòun wọn pé ẹjọ́ máa lọ ebi ní pọmọ ọlọ́mọ ó délé kẹta ẹ̀wẹ̀wẹ̀ ó délé kẹta ẹ̀wẹ̀wẹ̀ wọ́n tún mọ́lẹ̀ onírèsé ẹlẹ́rìn o wọ́n bá mú gbáwájú ọba lọ ọba pé kí lélẹ́yìí tún jí o wọ́n lọ́kànlá ọba ó sì kákan ọba ní ọba pé ẹmu ẹlọ́rẹ̀ sọnù túbú bó bá dijọ́ méje òní bó bá dijọ́ méje òní ẹ mórí rẹ lè fi bọ́ òògùn bàbá mi mo bá wá bí wọn o mo pé kí ló dé o wọ́n ní wọn ò mọ̀ pé ìwọ̀n òrèsé ní fowó lọ́rẹ̀ rú o ìwọ̀n bàbá wa lókè rèsé ní fowó kan ráwọ̀ ọ̀fà o ìwọ̀n bàbá tiwa ní fowó kòkó fẹ́ bí mi ẹ rí o kò rèsé o jòwújòwú nìyí o jòwújòwú nìyí mo bẹ̀yìn là jòwú yọ ọkọ lẹ́nu ẹ̀yìn lọ rárá o rárá ó rárá títí o rẹ̀lẹ́gbò lẹ́sẹ̀ kẹlẹ́ sísìn ó bá lè máa rọrùn jẹ́ oko rẹ̀ṣẹ̀ o ọba àgbàjà mo fẹ́ lọ yà nírèsé kí n kíkọ ẹlẹ́rìn abíkẹ́lẹ́ mi jẹ́ ọmọ láfọ̀mọ́jọ́ ó tún dájọ́ mìíràn ọjọ́ rẹ̀. Yes, guys. So the eulogy you just listened to was from a great friend of mine, in the name of Abike Akiri. Yeah. So she's a great friend of mine, and what you just listened to was was a great story. I'll let her say what it's all about. Yeah. ẹ ká san abẹ́ dúdú ẹ kú ìrọ̀lẹ́ o gbogbo ẹ̀yin aráalé oríkì èyí tí ẹ̀ṣẹ̀ tẹ́tí gbọ́ tán òun náà ni oríkì oko ìrèsé èyí ni oríkì tá a máa ń fi kí àwọn tó jẹ́ pé wọ́n wá láti ìdílé tàbí ká sọ pé láti ìlú tó jẹ́ pé ohun tí a fi máa ń kí wọn náà ni oko ìrèsé gẹ́gẹ́ bí a ti láwọn tó wá láti ìlú Ìbàdàn tá à ń fi oríkì ìlú Ìbàdàn kí wọ́n ta ní àwọn tó wá láti Ọ̀yọ́ tá à ń fi oríkì Ọ̀yọ́ kí wọ́n bákan náà ni àwọn kí àwọn èèyàn tó wá láti ìlú tàbí ìdílé tí wọ́n fi oko ìrèsé kí àwọn ènìyàn wọ̀nyí oríkì wọn ó dẹ̀ jẹ́ kí a mọ̀ wọ́n gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ń jẹ owú gidi gan ṣùgbọ́n tá a bá tẹ́tí gbọ́ èyí náà
ìmọ̀ ẹ̀kọ́ ń ṣàlàyé fún ẹ pé bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ ni wọ́n máa ń jowú gidi gan ṣùgbọ́n ní báyìí wọ́n ń jowú lóòótọ́ ṣùgbọ́n owó tó ń jẹ kò ní ìpalára ní ara wọn. Ẹ ṣé púpọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Abíyìkẹ́ Akínwùmí. Yeah, so we just listened to that, and wow, when I came out, I'll call you bye. Yeah, so please like and subscribe and share. It's an amazing one from her. Yeah. Thank you.